Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ léyìí tí ẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button pẹ̀lú notification bell so that gbogbo ìgbà tí a bá ti ń ju àwọn review bí eléyìí a máa láǹfààní láti gbádùn ara wa. Kí la mú wá fún wa lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwọn fíìmù tí àwa máa mú wá lórí ìkànnì yìí, àwọn fíìmù tó jẹ́ wípé a ti wò tá a ti rí pé ó yẹ kẹ́ ẹ wò nítorí ọ̀pọ̀lọpọ̀ fíìmù ló wà lórí ayélujára lọ́jọ́ tòní, ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ kí ò ṣe kíni tí ò mú ẹ̀kọ́ wá. Ṣùgbọ́n review eléyìí tá a mú wá lọ́jọ́ tòní ni Risi The Tailor. Tá a bá ti wò ẹ lọ sórí Yoruba TV lórí ìkànnì YouTube, ibẹ̀ ló wà. Risi The Tailor, kọ́lọ́run má gba ọjọ́ gidi lọ́wọ́ wa, kó má fún wa ní ọjọ́ kọ́jọ́, kọ́lọ́run má sọ wá di èèyàn lásán, ẹni tó ti ń rí jẹ kó má dà láìrí jẹ, ẹni tó ti ń rí mu kó má dà láìrí mu. Risi ni o ló ṣe bẹ́ẹ̀ ló bọ́rẹ́lẹ̀ from higher to lower, ó gòkè orí bọ́. Nínú sinimá yìí láti rí ọlọ́rọ̀ Risi tó wá di ẹni tí ò ní nǹkan kan mọ́, ẹni tó ti nílé iṣẹ́ tó ti lọ́mọ iṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ, tó wá dẹni tó ń ṣe ìjìká ní ṣọ́ọ̀bù káàkiri, tó ń gbé machine tó ń ránṣọ fún gbogbo ènìyàn káàkiri. Ẹ wò kí ló ṣẹlẹ̀ gan-an. Ẹ má jẹ́ kí n sọ́jú ẹ lọ sórí ìkànnì Yorubahood lórí ayélujára tí a ń mọ̀ sí YouTube, ibẹ̀ lẹ ti máa bá pàdé. Zeda kẹ́ wò directly tàbí kẹ́ download ẹ̀ fún ìgbáládùn yín. Ìkan nínú méjèèjì ni ẹ fi lè rí ìgbádùn fíìmù yìí wò. Risi The Tailor ni o. Àbájáde sinimá yìí fún àwa tá a ti wò, ǹjẹ́ ó ti ẹ̀ tẹ́ yín lọ́rùn? Ǹjẹ́ apá kejì ṣé ó máa rí bí a ṣe rò pé ó yẹ kó rí? Nínú fíìmù yìí láti rí Risi bọ́lọ́run ṣe gbéga nínú iṣẹ́ tailor amúnidára èyí tí ó ń ṣe, tó wá di gàràgàrà tó fi jẹ́ wípé iná bọ́ sórí ilé iṣẹ́ tí ó sì run gbogbo ohun tí Risi ní lọ́jọ́ kan ṣoṣo. Àwọn olówó ọlọ́rọ̀ tó mọ̀, pàápàá jùlọ Flake Ìdòwú tí ó mọ̀ dáadáa, ó súnmọ́ wọn, ó gbé súnmọ́ pé ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́, ẹ ti ẹ̀ ṣe ìwọ̀nba ìrànlọ́wọ́ díẹ̀ fún mi, mọ̀ pé màá dìde. Ṣùgbọ́n tán kọ̀ jálẹ̀ o, tán ní kò sí tátà lójú yányàn, páwọn gan náà àwọn náà ń yí mọ́ ni o, tó jẹ́ bó ṣe jẹ́, ó dẹ̀ rí bó ṣe rí, tó wá sọ sídìdì Risi di ẹni tó ń gbé máṣíìnì káàkiri ìgboro láti ránṣọ 30 naira 20 naira. Kọ́lọ̀ mọ́ pa kádàrá wa dà sáìdá, kọ́lọ́run kó wà pẹ̀lú gbogbo wa. Ǹjẹ́ bí Risi ṣe wá padà já sí pẹ̀lú àwọn adigunjalè tí wọ́n fẹ́ lò Risi láti wọ inú ẹ́stéètì tí Risi ti ń ṣiṣẹ́, tíbi tí Flake Ìdòwú ń gbé, ǹjẹ́ ìyẹn ló wá padà dára bí? Lótìítọ́ tá bá wo nǹkan tí Flake Ìdòwú ṣe fún a máa ní kò dá, ṣùgbọ́n tá bá tún wò nídàkejì, wọ́n ní ẹni tí Ọlọ́run bá ní kó ṣe ní lóore, òun yóò sọ ní lóore. Àjùmọ̀bí kò mọ̀ kó tàánù, ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé ẹni tí àti ẹ̀jọ́ bí wa tó jẹ́ wípé ó kàn gbéṣẹ́ fún ẹ̀. Ìwọ náà wá rò papọ̀, wọ́n rò pé bẹ́ẹ̀ kó gbà fún àwọn adigunjalè ló dára fún Risi ṣe bẹ́ẹ̀ ó gbà ó. Bẹ́ẹ̀ ni ó mú páàsì wọn lẹ̀ nínú estate, ó múṣẹ́ wọn lẹ̀, gbogbo àṣírí estate ló bó káàdì àwọn àlọ́kólóhùn gbígbé. Wọ́n ṣe bẹ́ẹ̀ gàrà, wọ́n ṣe bẹ́ẹ̀ gẹ̀, wọ́n wọnú estate, wọ́n kẹ́rù, wọ́n já Flake Ìdòwú àtàwọn yòókù, wọ́n jà wọ́n lólè. Ẹni tí ó wá ṣe bíi pé òun ni ọ̀gá pátápátá báǹdì tí Risi lọ jọyìn yẹn gẹ́gẹ́ bí àwọn adigunjalè, tó wá di wípé wàhálà ìdààmú dé bá a tó ní kọ́ọ̀fẹ́ tó fi wá kú sọ́wọ́ Risi. Kí ni ó gbẹ̀yìn Risi? Ṣé wọ́n ti wá parí sí gan ni? Ṣé n tí Risi ṣe dáa? Ẹ jẹ́ n rọ́wọ́ yín ní comment section. Ṣé n tí Flake Ìdòwú ṣe dáa? Ẹ jẹ́ n rọ́wọ́ yín ní comment section. Ẹ má gbàgbé láti subscribe, ẹ dẹ̀ tẹ notification bell. Ẹ ṣé púpọ̀.